mo tún kí wa kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì àrólé baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lájà ọbalẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá ètí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà látúnṣe bẹ́ẹ̀ mú wá sójú mọ́ máwòrán àtẹ́tí ìgbẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ wa. ṣáájú ká tó máa bọ́ sínú ìròyìn náà ẹ já mọ́ kíra wa kú àmójúbà ọ̀sẹ̀ tuntun. ọ̀sẹ̀ yá sàn wá sówó á sàn wá sọ́lá àtẹ̀kù tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ àgbẹ̀nú ọ̀sẹ̀ yìí ṣohun mèremère táyé ti lérò wípà lè rí ṣe láṣẹ lọ́wọ́ Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí rèé, orúkọ oníròyìn kò yípadà àyànfẹ́ Elédùmarè òun ló kọ tèmi ń jẹ́. ẹ já máa gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ẹ wò ó bẹ́ẹ̀ pógún kẹ́ ẹ pọ́gbọ̀n kẹ́ ẹ di pàǹpá lé Tinubu lórí irọ́ lásán ni gbogbo ẹ̀ já sí o. Tinubu yóò jáwé olúborí lọ́dún 2027 Ayírìmí ló sọ èyí di mímọ̀. níṣe ni àbúrò ààrẹ Bọ́lá Ahmed Tinubu Gbóyèga Oyètọ́lá fẹ́ lo ọwọ́ agbára láti dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. gómìnà ìpínlẹ̀ ọ̀hún òun ló fi ìgbéta bẹ́ẹ̀. àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè yìí ti dènà ìbúgbàmù tí kò bá tún wáyé lẹ́yìn ìṣubú ọkọ̀ epo bẹntiró kan ní ìpínlẹ̀ Kaduna. àwọn ọlọ́dẹ ìbílẹ̀ fìjìláńtẹ́ náà ti dóòlà ẹ̀mí àwọn méjì kúrò lákàtà àwọn ajínigbé nígbà tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ṣekú pa àwọn méjì tó sì dóòlà àwọn mẹ́rin míì ní ìpínlẹ̀ Katsina àti ìpínlẹ̀ Kaduna. Èdùmàrè má jẹ́ ká ṣiṣẹ́ ṣe. àwọn aráàlú náà ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ ìyàwó tuntun tó jẹ́ òṣìṣẹ́ àjọ NDLEA ní ìpínlẹ̀ Kaduna. irú ìròyìn bẹ́ẹ̀ ni ti ìpínlẹ̀ Ondo níbi táwọn ará ìlú ti dáná sun iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ikú ènìyàn wọn kan tó kú sí àgọ́ àwọn agbófinró náà. ìròyìn eléyìí ló ń ṣe bẹ́ẹ̀ kọni lóminú tó sì ń kọmi lóminú òde pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Enugu ti ṣe pàṣẹ wíwó ilé máwọn ènìyàn lórí lásìkò táwọn ènìyàn sì wà ní inú ilé alájà mẹ́ta kan ní ìpínlẹ̀ ọ̀hún. ní ìpínlẹ̀ Anambra arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gún ẹ̀gbọ́n rẹ̀ pa lásìkò èdè àìyedè tó wáyé láàrin wọn. ẹ̀gbọ́n kí ló lè mú ọmọ ọdún mẹ́rìndínlógún pokùnso? Ibo ló ti ṣẹlẹ̀? báwo ló ṣe ṣẹlẹ̀? kí ló ń tó fà á? gbogbo ẹ̀ lẹ́gbọ́ láìpẹ́ yìí. ó dá ẹ jẹ́ ká máa sísọ lójú eegun ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. ẹ wò ó bẹ́ẹ̀ pógún tẹ́ pọ́gbọ̀n tẹ́ di pàǹpá lé Tinubu lórí irọ́ ni gbogbo ẹ̀ orí asán àtòfo ọjọ́ kejì ọjà òun sì lọ̀rọ̀ náà yóò já sí. Tinubu yóò jáwé olúborí lọ́dún 2027 Ayírìmí ló sọ èyí di mímọ̀. ẹni tí ń ṣe ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú APC olóyè Ayírìmí Ẹ̀mámi ó ní ó ti fi ohùn náà léde lásìkò ayẹyẹ ìdúpẹ́ tó pè ní Renewal Hope Valentine's Carnival èyí tí ó wáyé ní gúúsù ìwọ̀ oòrùn Warri ní ìpínlẹ̀ Delta níbi tí ó ti ṣe ìdúpẹ́ fún àwọn ọlọ́jà àti apẹja ti Ìlàjẹ tán wá láti gúúsù ìwọ̀ oòrùn Warri ọ̀hún tí ń ṣe ìpínlẹ̀ Delta. Ayírìmí tó ṣe àlàyé ọ̀rọ̀ ó ní òun ṣe eléyìí ní àgbékalẹ̀ láti fi lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn oníṣòwò àti àwọn ẹlẹ́ja tó fi máwọn olùgbé inú ìlú ọ̀hún pẹ̀lú àtìlẹ́yìn àtàkìtìyàn wọn láti ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tó ń gbé ìpolongo ìbò wá ní ọdún 2023 tí wọ́n sì ṣe àtìlẹ́yìn fún Tinubu tó fi jáwé olúborí. ó ní fún ìdí èyí òun gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn sí àwọn ènìyàn náà nípa pé kí òun gbé ẹ̀bùn olówó tabua àti èyí tó jẹ́ olówó iyebíye tó gbé fún àwọn ènìyàn tó jẹ́ ọlọ́jà àti apẹja ní Ìlàjẹ tí ń ṣe apẹja Ìlàjẹ ní gúúsù ìwọ̀ oòrùn Warri tí ń ṣe ìpínlẹ̀ Delta. ó wá ṣe ní àlàyé wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń ṣe gudugudu méje àti yàyà mẹ́fà bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń pariwo pé nǹkan wọn lóde nípa
bẹntiró àti oúnjẹ ó ní ó dóhun lójú gbangba pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò súnlé ó ń ṣiṣẹ́ takuntakun láti wá ojútùú sí gbogbo àwọn nǹkan tó wọ́n yìí ó ní àwọn iṣẹ́ takuntakun àti akitiyan táàrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì ń ṣe lásìkò tó wà lórí àléfà yìí ó ń jẹ́ kí ọkàn àwọn balẹ̀ pé níṣe lẹ́tùnṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá di ọdún 2027 nínú ètò sọdúnmọ̀ wípé pẹ̀lú bọ́n ṣe wá dúpẹ́ yìí òun mọ̀ wípé tẹ́ bá tún ṣe bẹ́ẹ̀ dìbò fún ààrẹ Tinubu níṣe lòun ó tún padà wá dúpẹ́ lọ́wọ́ yín ju bí òun ṣe wá yìí lọ. wọ́n wá ṣe ní àlàyé pé kò sí bọ́n ṣe lè wù kán pọ̀ tó kò sí bọ́n ṣe lè wù kán dé pàǹpá àbí kí wọ́n pé bíríkótó láti yọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí àléfà lọ́dún 2027 lópin ìgbà tẹ́yìn ò bá ti fi ààyè rẹ̀ sílẹ̀ ó dóhun lójú pé orí asán àti asán ó ní gbogbo ìgbésẹ̀ wọn yóò máa já sí. Ayírìmí Ẹ̀mami olóṣọ èyí di mímọ̀. níṣe ni àbúrò ààrẹ Bọ́lá Ahmed Tinubu Gbóyèga Oyètọ́lá fẹ́ lo ọwọ́ agbára láti dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló sọ èyí di mímọ̀ lórí ọ̀rọ̀ àwọn alága ìjọba ìbílẹ̀ tí wọ́n yọ nípò. níṣe ni gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyún Adémọ́lá Adélékè tó ti fi ẹ̀sùn kan ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ìyún Gbóyèga Oyètọ́lá níbi tí ó ti sọ̀rọ̀ náà lánàá tí ń ṣe ọjọ́ àìkú ọjọ́ 16 inú oṣù tá a wà yìí níbi ẹ̀ ní ó ti ṣe ní àlàyé pé àwọn tí ń wúgbọ́ àti awuyewuye ọ̀rọ̀ wípé Gbóyèga Oyètọ́lá látàrí pé ó jẹ́ àbúrò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó fẹ́ mọ́ lọ́wọ́ agbára láti pàdé àpòpọ̀ mẹ́ni tó jẹ́ kọmíṣánná àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀gá àgbà àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti olórí àjọ civil defence ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti lọ́wọ́ agbára kí ó lè fi dá ètò ìjọba ìbílẹ̀ tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi dàrú. ó ní ní tó ṣẹlẹ̀ ní wípé kóhun tó dérí àléfà ó ní ilé ẹjọ́ gíga méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí ń bẹ ní olúùlú ilẹ̀ yìí náà ti fọwọ́ sí júwèlé fún àwọn alága kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí òun kò sì mọ kankan nípa rẹ̀. ó ní ṣùgbọ́n níṣe ni Gbóyèga Oyètọ́lá gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ló ti ń dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti lo owó agbára kí ó lè máa fi dá wàhálà sílẹ̀ ní Ọ̀ṣun. ó ní fún ìdí èyí òun ò gbọ́dọ̀ dákẹ́ àbí kàn wá káwọ́ tó ń dùn òun bọnu. fún ìdí èyí lòun fi ń pariwo síta pé ẹjẹ́ ń tètè sọ tí ń ṣẹlẹ̀ o. níṣe ni Gbóyèga Oyètọ́lá ló fẹ́ lo ọwọ́ agbára pẹ̀lú bó ṣe jẹ́ àbúrò ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti máa dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ní eléyìí ò bójúmu tí Oyètọ́lá tí kò bá gba ìdájọ́ òdodo lórí bí ilé ẹjọ́ gíga méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ bá ṣe fi ọwọ́ sí júwèlé fún àwọn ènìyàn wọn nípa bí wọ́n ṣe yọ wọ́n kúrò ní alága ìjọba ìbílẹ̀. ó ní kì í ṣọwọ́ agbára àbí kó fi ìdájọ́ sí ọwọ́ ara rẹ̀ lọ́wọ́ kan. ó ní kí wọ́n tún tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ ní ilé ẹjọ́ tí ó lè mú kí àlàáfíà kó jọba ní. ó ní ṣùgbọ́n ohun tí Oyètọ́lá ń gbèrò láti ṣe yìí yóò fa wàhálà ètò sì lè dá ìdàrúdàpọ̀ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ní òun nígbàgbọ́ nínú ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹni tó gba ìjọba àwarawa láàyè ni kò sì ní fi àyè sílẹ̀ kí ìtàjẹ̀ sílẹ̀ kó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. fún ìdí èyí òun ké sí gbogbo àwọn ènìyàn tí ọ̀rọ̀ kàn nípa ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ilé ẹjọ́ gíga àti àwọn ènìyàn míì tí ọ̀rọ̀ kàn láti tètè pé Gbóyèga Oyètọ́lá kí ó tọwọ́ ọmọ rẹ̀ bọṣọ lórí ìgbésẹ̀ tó ń gbé láti domi àlàáfíà ìpínlẹ̀ Ọ̀ṣun náà rú. àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti dènà ìbúgbàmù tí kò bá tún wáyé lẹ́yìn ìṣubú ọkọ̀ epo bẹntiró kan ní ìpínlẹ̀ Kaduna. The National Emergency Management Agency yún àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n ti dènà ìbúgbàmù tó yẹ kó wáyé ní òpópónà tó pè ní agbègbè tó pè ní Rome New Extension ìtòsí Command Junction tí ń ṣe ìpínlẹ̀ Kaduna ní nǹkan bíi dédé aago 12 ó kù ìṣẹ́jú 14 láti lù. ó ní ìṣẹ̀lẹ̀ náà ó ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta èyí tí a lò sẹ́yìn yìí níbi tí àjọ náà ti fi sójú òpó ayélujára X wọn tán sọ dímọ̀ wípé ọkọ̀ ńlá tó gbé epo bẹntiró òun ló ṣe bẹ́ẹ̀ tó dànù sí ojú òpópónà níbi tí epo bẹntiró ti sàn lọ yàlàyòlò ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó ní wọ́n bun àwọn àjọ náà gbọ́ níbi tí wọ́n ti pa kìtì mọ́lẹ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ alábòójú pópó àti àwọn agbófinró tó fi mọ́ àwọn elétò ìlera ní gbogbo wọn pa kìtì mọ́lẹ̀ láti lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ níbi tó ti sọdúnmọ̀ wípé wọ́n dáàbò bo
agbègbè náà ètí wọn kò fi àyè sílẹ̀ kí ìbúgbàmù kankan kí ó lè wáyé. Gbogbo àwọn ọ̀nà tí wọ́n gbà láti fi dènà ìbúgbàmù ọ̀hún ó ní bí wọ́n ṣe lo àwọn kẹ́míkà kọ̀ọ̀kan èyí tí kò lè jẹ́ kí ìbúgbàmù epo bẹntiró náà kó mú iná kó sọ di orin, nígbà tí wọ́n sì sọ di mímọ̀ wípé nígbà tí ó fi di nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ó kù ìṣẹ́jú 3 ó ní wọ́n ti gbọ́n epo bẹntiró ọ̀hún padà sínú ọkọ̀ epo ńlá míì, èyí tí wọ́n sì lù wọ́n lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe láti dènà ìbúgbàmù míì tí kò bá tún ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Kaduna. Àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tá a mọ̀ sí fìjìláńtẹ́ náà ti dóòlà ẹ̀mí àwọn méjì kúrò lákàtà àwọn ajínigbé lẹ́yìn ìkọlù tán ṣe síra wọn ní ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́, àwọn àjọ fìjìláńtẹ́ ní agbègbè tó pè ní Náàmá ìjọba ìbílẹ̀ Malumfashi ní ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, ní í ṣe ni wọ́n sọ dímọ̀ wípé àwọn ajínigbé náà jí àwọn ènìyàn náà gbé lásìkò tí wọ́n ń ṣe ìrìn àjò. Nígbà tí ọ̀rọ̀ náà sì dé ti àwọn àjọ fìjìláńtẹ́ ó ní wọ́n pa kìtìmọ́lẹ̀ tí wọ́n sì lọ ṣe ìkọlù sáwọn oníṣẹ́ láabi náà níbi tí wọ́n fi ṣe ibùba wọn. Wọ́n jọ rọ òjò ìbọn fúnra wọn ní àkàtà àwọn oníṣẹ́ láabi náà níbi tí wọ́n ti júbà ehoro ìfẹ́ àǹfẹ́wé ọwọ́ àwọn ikọ̀ fìjìláńtẹ́ náà ó dùn wọ́n ju àwọn ti fìjìláńtẹ́ lọ, níbi tí wọ́n ní wọ́n kó bàtà wọn gan lẹ̀, wọ́n mú eré ní ojú méjèèjì, wọ́n sì fi gbogbo àwọn tó jẹ́ dúkìá wọn kalẹ̀ sí ibùbá náà níbi tí wọ́n ti dóòlà ẹ̀mí àwọn méjì tán padà wá sílé láyọ̀ àti àlàáfíà láì fi ara pa. Èyí ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Katsina nígbà tí irú rẹ̀ míì tó tún wáyé ní ìpínlẹ̀ Kaduna pẹ̀lú bí ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí bó ṣe ṣe ìkọlù sáwọn ajínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì dáná sun. Wọ́n ṣe gba àwọn ènìyàn méjì táwọn ajínigbé ni wọ́n ṣe ìkọlù sí àwọn méjì tó jẹ́ ajínigbé tó sì dóòlà ẹ̀mí àwọn 4 táwọn ajínigbé náà èyí tí wọ́n jí gbé. Yìí ṣẹlẹ̀ ní òpópónà Kafancha sí Ikoyi ní abúlé kan tó pè ní Afanandaji ìjọba ìbílẹ̀ Jama ní ìpínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ náà ló kọ́kọ́ wáyé ní ọjọ́ 14 tí ń ṣe oṣù kejì ọdún tí a wà yìí, níbi tá ti sọ dímọ̀ pé ikọ̀ àwọn ọmọ ogun lẹ̀ ṣe ìkọlù sí àwọn oníṣẹ́ láabi náà, wọ́n sì dóòlà ẹ̀mí ẹnìkan pẹ̀lú ẹni tó fi ara gba ọta ìbọn náà. Èyí ló bí àwọn ọmọ ogun ilẹ̀ yìí nínú táwọn náà fi dira tó sì padà lọ bá àwọn oníṣẹ́ láabi náà ní ibùba wọn ní ọjọ́ 15 inú oṣù tá a sì ń lò lọ́wọ́ yìí nínú gbọ́tọ̀pẹ̀ ní Agwanrimi, níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ dojú ìjà kọ ara wọn. Wọ́n ṣekú pa àwọn ajínigbé méjì nígbà tí wọ́n sì dóòlà ẹ̀mí àwọn ènìyàn 3. Àwọn 3 tí wọ́n padà dóòlà tó nǹka wọn fi padà jẹ́ 4 òní Matthew Ayémọ̀wá, Túndé Salami àti Mustapha Muhammed tí wọ́n dóòlà àwọn kúrò lákàtà àwọn oníṣẹ́ láabi náà. Oríṣiríṣi ohun ìjà olóró ọ̀nàbà lọ́dọ̀ àwọn oníṣẹ́ láabi ọ̀hún, níbi tá a ti rí ìbọn AK-47, ọta ìbọn oríṣiríṣi àti àwọn oúnjẹ ọ̀pọ̀ yanturu tó fi mọ́ owó tó tó 1,136,000 naira tí wọ́n bá ní ibùba àwọn oníṣẹ́ láabi ọ̀hún. Èdùmàrè má mà jẹ́ kí a ṣiṣẹ́ ṣe. Àwọn aráàlú náà ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ ìyàwó tuntun tó jẹ́ òṣìṣẹ́ àjọ NDLEA ní ìpínlẹ̀ Kaduna. Ọ̀kan lára àwọn àjọ òṣìṣẹ́ NDLEA yún àjọ tó ń mójútó ìgbógun olóró àti ìfìyàjẹ àwọn tí wọ́n ń ṣe National Drug Law Enforcement Agency ní ọ̀kan lára wọn làwọn ará ìlú ní ìpínlẹ̀ Kaduna náà ṣe bẹ́ẹ̀ dáná sun ìtàn pé orúkọ rẹ̀ ní Aliyu Umram ní agbègbè tó pè ní Gadangayan ìjọba ìbílẹ̀ Ìgabi ní ìpínlẹ̀ Kaduna náà. Gẹ́gẹ́ bí àlàyé tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àjọ NDLEA náà èyí tí ó ṣe fáwọn oníròyìn ó sọ dímọ̀ wípé àjọ ọ̀hún ó ń lé ọkọ̀ kan lọ èyí tí wọ́n ní afurasí ẹni tó ń gbé egbògi olóró ó ní ọkọ̀ náà ó ní ẹni tó wa ọkọ̀ ọ̀hún ṣùgbọ́n tó náà bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tí kò sì dúró lásìkò tí wọ́n ń lé lọ yìí. Ó ní oníṣẹ́ láabi ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ pa ènìyàn 3 ní agbègbè ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ sálọ máwọn ikọ̀ NDLEA náà lọ́wọ́ nígbà tí àwọn àjọ ọ̀hún tí wọ́n sọ̀kalẹ̀ láti báwọn ará ìlú sọ̀rọ̀ kan pẹ̀tù sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Níṣẹ́ náà sọ dímọ̀ wípé àwọn ará ìlú náà wọ́n gbọ́n mú tó sì bínú tán, èyí tó wá mú kí Aliyu Umram kó sọ̀kalẹ̀ láti bá wọn sọ̀rọ̀ ní tùbínùbí àti ti ọmọlúàbí. Ṣùgbọ́n kàkà táwọn ènìyàn náà tí wọ́n fi gbọ́ ọ̀rọ̀ tí Aliyu Umram sọ, níṣẹ́ náà dáwọ́ yàbò táwọn tó kù rẹ̀ tí wọ́n sì wa ọkọ̀ tí wọn ò dúró de Aliyu Umram
Imran ó ní àwọn ti fún wọn ní àwọn ti fún àwọn tó kù tán jọ wà ní ìsàlẹ̀ wípé kí àwọn ti fún wọn lọ́wọ́ láti wọ inú ọkọ̀, ṣùgbọ́n ní Aliyu Imran ó ní kò gbọ́rọ̀ tó sì ń bá àwọn ará ìlú náà sọ̀rọ̀ láti pẹ̀tù sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Inú bí àwọn ará ìlú tó ń bá sọ̀rọ̀ náà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gun ní nǹkan níbi tán ni wọ́n ti gun ní kò gun lọ́bẹ kó tó wá di pé ògbójú agbófinró tó jẹ́ ọlọ́pàá ó fi ọ̀kadà gbé lọ sí ilé ìwòsàn tó wà nítòsí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Àwọn aráàlú ò mọ̀ tún padà dẹ̀yìn níṣẹ́ náà ni wọ́n wọnú ilé ìwòsàn náà tán sì gbé Aliyu Imran jáde lẹ́ni tí wọ́n sì dáná sun ní ìta gbangba, èyí tí ó mú kí ó gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Nígbà tí ọ̀kan lára àwọn àjọ ọ̀hún tó tún tẹ̀síwájú nínú àlàyé ó ní láti gbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ àbámẹ́ta tí ṣe ọjọ́ 14 inú oṣù tá à ń lò lọ́wọ́ yìí níṣe ni iléeṣẹ́ àjọ NDLEA náà wọn ò tí ì fi ohun kankan léde láti fi bá àwọn mọ̀lẹ́bí àti ará rẹ̀ kẹ́dùn lórí ìpapòdà ọ̀hún. tó wá mú tí ó fi sọ èyí di mọ̀ pé ó jẹ́ nǹkan tó dùn àwọn jọjọ pẹ̀lú bó ṣe ní àjọ NDLEA wọn kò mọ pàtàkì àwọn òṣìṣẹ́ wọn ó ní irú rẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ pẹ̀lú bí ìṣẹ̀lẹ̀ burúkú ṣe ṣẹlẹ̀ sí ìkan lára àwọn òṣìṣẹ́ wọn tájọ wọn ò sì ní sọ̀rọ̀ débi tí wọ́n rán àwọn tí wọ́n bá wọn kẹ́dùn sí débi tí wọ́n rán àwọn ènìyàn tí wọ́n lọ rè bá mọ̀lẹ́bí olóògbé kẹ́dùn ó ní eléyìí yóò sì bójúmu tó láàrin iléeṣẹ́ NDLEA àti ìjọba àpapọ̀ pẹ̀lú bó tó ṣe fẹ̀sùn kàn wọ́n wípé owó táwọn ń gbà ó kéré ju ti ẹgbẹ́ àwọn lọ, bẹ́ẹ̀ àwọn fi ẹ̀mí àwọn wéwu lórí iṣẹ́ yìí tí ìjọba àti àwọn àjọ náà wọn ò sì pàtàkì àwọn. Irú ìròyìn bẹ́ẹ̀ ni èyí tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo níbi táwọn ará ìlú ti dáná sun iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ikú ènìyàn kan tó dákẹ́ sí àgọ́ àwọn agbófinró náà lágbègbè tó pè ní Ìfọ̀n ìjọba ìbílẹ̀ Ose ní ìpínlẹ̀ Ondo ní ìṣẹ̀lẹ̀ náà ó ti ṣẹlẹ̀. Nínú àlàyé tí àwọn ará ìlú ṣe wọ́n sọ dímọ̀ wípé arákùnrin kan ní àwọn agbófinró ni wọ́n fi sí àtìmọ́lé wọn èyún àwọn ọlọ́pàá tí wọ́n sì lù títí tí ẹ̀mí fi bọ́ ní ara rẹ̀ lásìkò tí àwọn tán jẹ́ ènìyàn tán gbé nílùú ọ̀hún tán ṣe ìwọ́de láti tako irú ìgbésẹ̀ táwọn agbófinró náà èyí tí wọ́n gbé ó ní wọ́n sọ dímọ̀ wípé wọ́n yabo ilé iṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní agbègbè yìí tán sì júná sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún tán dáná sun tó jó gbùgbù. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo Fúnmi Ọdúnlámì ó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú ètò ní àwọn ṣe ìwádìí lórí àwọn ènìyàn tí wọ́n wúrú ìwà bẹ́ẹ̀ pé orí bíbẹ́ báyìí ó ń kọ́ ni oògùn orí fífọ́. Ìròyìn eléyìí ló ń kọ ènìyàn lóminú àtomi òde pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Enugu bó ti ṣe pàṣẹ kí wọ́n wó ilé máwọn ènìyàn lórí lásìkò táwọn ènìyàn náà tán sì wà ní inú ilé ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ báyìí ènìyàn 5 ló ti wà ní ilé ìwòsàn léètàn ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run náà wà ní ìpínlẹ̀ Enugu gẹ́gẹ́ bí àlàyé tí ìgbìmọ̀ àwọn ọ̀dọ́ Ohanaeze èyí tí wọ́n ṣe fún àwọn oníròyìn ní ìpínlẹ̀ Enugu wọ́n sọ dímọ̀ wípé gẹ́gẹ́ bí àlàkalẹ̀ èyí tí gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún Peter Mbah tó ṣe láti ṣe òpópónà Enugu sí Nsukka ètò mú kí wọ́n fi àmì sí àwọn ilé kọ̀ọ̀kan lára wípé wọ́n máa wó ilé ọ̀hún nínú èyí tí wọ́n sì sọ dímọ̀ wípé ilé alájà 3 kan olówà lára ilé tí wọ́n ti fi àmì sí lára ṣùgbọ́n sí ìyàlẹ́nu gẹ́gẹ́ bí ó ṣe hàn nínú fídíò ọ̀hún níṣe ni àwọn ènìyàn sì wà ní inú ilé ọ̀hún nígbà tí àwọn tán jẹ́ kọ̀ǹtráktọ̀ yìí ń kọ́lékọ́lé àti òṣìṣẹ́ ojú ọ̀nà tí wọ́n lọ rí gbé katakata ńlá kan tá fi wo ilé náà nínú ìtàn sì ṣe àfihàn bí àwọn ènìyàn wọ́n ṣe ń fò jábọ́ láti orí òkè tí wọ́n wà sí ìsàlẹ̀ tán wo ilé náà mọ́ wọn lórí ètò wa mú kí àwọn àjọ Ohanaeze yìí tó jẹ́ ti ọ̀dọ́ ìpínlẹ̀ Enugu tí wọ́n korojú sí ìgbésẹ̀ tí gómìnà Peter Mbah èyí tí ó gbé ó ní tó bá tiẹ̀ jẹ́ pé wọ́n pàṣẹ fáwọn ènìyàn láti fi inú ilé ọ̀hún sílẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tí wọn kò tẹ̀lé ó ní ṣé kí a wá fi ẹ̀mí wọn ṣòfò ká dẹ̀mí wọn légbodò wọn ló wá yẹ kí ìjọba ìpínlẹ̀ Enugu kí wọ́n gùn lé ó ní kí ló dé tí wọn ò fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn náà ó ní ìgbésẹ̀ tí gómìnà náà gbé nípa àṣẹ tó pa pé kí wọ́n máa wọlé náà máwọn ènìyàn náà lórí ó ń ṣe àfihàn pé kò náání ẹ̀mí àwọn olùgbé inú ilé náà ó ní fún ìdí èyí àwọn ń kọ ọ̀rọ̀ náà sí gómìnà ìpínlẹ̀ Enugu Peter Mbah láti tètè wá síta kọ́ńbọ́ọ̀kì kó tọrọ àforíjìn lórí ìgbésẹ̀ tí wọ́n gbé àti kí wọ́n fi ojú ẹni tó jẹ́ kọ̀ǹtráktọ̀ tó ń wó ilé ọ̀hún kí wọ́n fi ojú rẹ̀ wíná òfin wípé wọn ò ní ìfẹ́ ọmọnìyàn bẹ́ẹ̀ ni kò sí ìtara àtijọ́ ọmọnìyàn lára ìwà tí wọ́n wù pẹ̀lú bó ṣe fẹ́ fi ẹ̀mí àwọn ènìyàn náà ṣòfò dànù.
ní ìpínlẹ̀ Anambra arákùnrin kan ló ṣe bẹ́ẹ̀ tó gún ẹ̀gbọ́n rẹ̀ pa lásìkò èdè àìyedè tó wáyé láàrin àwọn méjèèjì. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Christian Ndubuisi olùgbé agbègbè tó pè ní 33 ní ìpínlẹ̀ Anambra ó ní ọwọ́ ti bàbá yìí pẹ̀lú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Anambra Tochukwu Nkega ètò ṣe fún àwọn oníròyìn ó sọ dímọ̀ wípé ìròyìn náà ti dé etí ìgbọ́ àwọn nípa arákùnrin Ndubuisi yìí tó ṣekú pa ẹ̀gbọ́n rẹ̀ látàrí ọ̀rọ̀ tí ò tọ́rọ̀ àti ọ̀rọ̀ tí ò tó nǹkan kan tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì ètò mú èdè àìyedè tó ṣẹlẹ̀ tó sì mú kí arákùnrin kan pè ní Ndubuisi yìí kó lọ mú ìgò kó fọ́ mọ́ ẹni tó jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ tó sì tún gun ní ìgò náà ní gẹ̀ǹgẹ̀ àyà èyí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ ó ló ti wà ní gbàgà àtìmọ́lé báyìí níbi táwọn yóò ti kọjú rẹ̀ sí ilé ẹjọ́ láti lọ gbàdájọ́ lórí ìṣekúpànìyàn. ẹ gbọ́ kí ló tó lè mú ọmọ ọdún 16 pokùnso ibi tó ti ṣẹlẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ kí ni tó fà á gbogbo ẹ̀ hàn láṣẹ lálàyé báyìí gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ti ń tẹ̀ wá lọ́wọ́ ọ̀dọ́kùnrin àbí ọmọdékùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ayinbanua Timpre ó ní ó jẹ́ ẹni ọdún 16 tó ń gbé ní agbègbè tápẹ̀ ní Mpasia ní Yanagwa tí ń ṣe ìpínlẹ̀ Bayelsa lọ́jọ́ àbámẹ́ta ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó wáyé pẹ̀lú àlàyé tí àwọn olùgbé agbègbè ọ̀hún èyí tí wọ́n ṣe fáwọn oníròyìn wọn ni ó ṣeé ṣe kó jẹ́ wípé bí àwọn òbí ọmọ náà èyí tí wọ́n fi ẹ̀sùn kan ọmọ ọ̀hún wípé ó jí owó tó tó ẹgbẹ̀rún 27,000 náírà 27,000 naira tó jẹ́ owó àwọn ó ní ọmọ náà sì sọdímọ̀ pé òun kò jí owó wọn èyí tí wọ́n sọdímọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rọ̀ náà olómú ìrònú bá ọmọ ọdún 14 náà tó sì lọ ṣe bẹ́ẹ̀ pokùnso nígbà tí bàbá rẹ̀ wọ inú pálọ̀ wọn níṣẹ́ lórí tí ọmọ ọ̀hún tó ti ṣe bẹ́ẹ̀ pokùnso pẹ̀lú fáànù tí ń bẹ ní orí àjà sílíǹ fáànù tó sì ń rọ̀ dìrodìro lẹ́ni tí ẹ̀mí ti bọ́ lẹ́nu rẹ̀ wọ́n fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa Musa Mohammed lẹ́nu wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ó ṣe àlàyé pé lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn kò tí ì mọ in tó ṣe okùnfà ìgbésẹ̀ tí ọmọ ọdún 14 ọ̀hún èyí tó gbé tó fi ṣekú para rẹ̀ ọmọ ọdún 14 wọ́n ní ó jẹ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ tí wọ́n ti ń tún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ bá sì wá tún gbàgbé àti múròyìn náà wá ṣáájú nínú èyí tí a ti sọdúnmọ́ pé ní ìpínlẹ̀ Ògùn ó ní ọmọ ọdún 19 kan ẹtí orúkọ tẹ̀ ń jẹ́ Sunday Moses lónà ti ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ara rẹ̀ látàrí pé ìfúnpinpin lórí jíjẹ àti mímu òun ló mú òun tó fi ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí ní ẹnu ara rẹ̀ Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa níbi yòówù ká lè wà gbogbo tó bá sì ń ṣe wá ẹjọ́ ọwọ́ tó ń dunni ni ẹ mọ̀jà fi sábẹ́ aṣọ o tá a bá ṣe bẹ́ẹ̀ àní rẹni tí ó fúnni lóògùn tọwọ́ òun yóò fi san gbogbo tí bá ń dunni ní kọ̀kọ̀ ẹ jẹ́ ká máa wí fáwọn ènìyàn ní tí ò tó nǹkan onírán pọ̀lọpọ̀lọ sọ́run Elédùmarè kò ní jẹ́ ká lọ sájò àrèmábọ̀ láìtọ́jọ́. ó dáa kì í dùn kó pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dé mọ́gẹ́ ẹ má jẹ́ kí fìlà kó kọjá ìpéǹpéjú onífínyẹni tí sì ń jẹ́ ọmọlúàbí ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti àsìkò yẹn tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún mú wá sójú mọ́ màwòrán àti ti ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ náà ó ní àyànfẹ́ Elédùmarè títí di ọ̀la títí di ìgbà táàtù padà máa fún wa ní ìròyìn míì orúkọ mi ò ní yé padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ó dàbọ̀ mo kí wa pé a kú àmójúbà ọ̀sẹ̀ tuntun lẹ́ẹ̀kan sí i.